Boko Haram. I am Dani Wana so military. And you better on a man Osata you tell me. What for you to follow? And you go get no to know. And you get my kid, you do not do a guy when you Osata you tell me. I want you to follow. Every time you can look at you.
pàtó ọ̀nà làjẹ̀wò tó tẹ̀gẹ̀ ọ̀nà gbẹ́sẹ̀ yóò tẹ̀ ọmọ ní ìwéjú wà múdi aga òwò yára tiẹ̀ ẹ̀yà náà wò kótó gèlègè wẹ́tà mi àgé nà mi àwọ̀ ọ̀gbẹ̀rẹ̀ yẹ má dẹ́dẹ́ hẹ́ yẹ má náà yíyan tó bí ọmọ yìí tẹ̀ ọ̀tẹ̀ yẹ má ládà mú bá ẹ̀yà ládà má gbọ́ tó ẹ̀wù gèlègè ọ̀nà dẹ́ nànà yẹ pété òkòtò náà yẹ mú jẹ́ kọ́mọ́ náà mi lọ́mí àwọn ìdè náà yà lẹ́yìn ẹ̀yọ́ tó tẹ̀lé òkòtò. Olúwadé gbẹ̀ni òkòtò. Olúwadé gbẹ̀ni òkòtò. Olúwadé ìwúyè òkòtò. Ìfẹ́ yẹn gbẹ̀ni ẹ̀rí máa bọ̀ wá. Ìfẹ́ yẹn gbẹ̀ni ẹ̀rí sẹ́dá máa bọ̀ fún wa. Ọ̀wẹ́rì yẹn ká gbé ọ̀wẹ́rì yẹn ká mọ̀ òkòtò. Ọ̀wẹ́rì yẹn gbẹ̀ni ọ̀gbẹ́ kọ́ yẹn gbẹ̀ òkòtò. Ìfẹ́yàgbóyò ìfẹ́yàgbóyò ìfẹ́yàgbé òjò òkòtò òun á mú wọn pé òkòtò òun á mú wọn pé òkòtò. Ìfẹ́yàgbó ẹsẹ̀ máa bọ̀ fún wa. Òun mú wọn pé òkòtò. Òkòtò náà yá mú di àgọ̀wọ̀n náà bí àwọn ẹ̀. Náà bí àwọn ẹ̀kíjẹ náà yá lẹ́yìn tó tàjà. Ọgbọ́rọ̀ àríogún wo. Ọgbọ́rọ̀ mú tọ̀rẹ́ náà. Náà bí àwọn ẹ̀kíjẹ náà yá lẹ́yìn tó tàjà. Òun mú wọn pé òkòtò. Òun mú wọn pé òkòtò. Ẹ̀dọ́ yà pé jáwé òkòtò ló yá mú jàkẹ́ náà bí àwọn. Náà bí àwọn ẹ̀kíjẹ náà yá lẹ́yìn. Èdè ẹ̀ máa sọ̀rọ̀ yé. Òun mú wọn pé òkòtò. Ìfẹ́yàgbó ẹ̀dẹ́dẹ́ máa bọ̀ fún wa. Ẹ̀fẹ́yàgbó màmá náà lẹ́wọ̀n mẹ́sẹ̀.